mọ́tò sọ ìjánu ẹ̀ nù ló bá pa obìnrin kan tó fẹ́ lọ sanwó Nepa. Ìjàmbá ọkọ̀ kan tó ṣẹlẹ̀ lójú ọ̀nà agúnbẹ̀lẹ̀wò níjọba ìbílẹ̀ gbẹ́dọ̀rẹ́ nípínlẹ̀ Ọ̀ṣun ti sọ ọkùnrin kan táwọn èèyàn mọ̀ sí orí adé di aláìláyàmọ́ báyìí. Ní nǹkan bíi aago 3 ọ̀sán ọjọ́ Friday tó kọjá, ìyẹn ọgbọ̀njọ́ oṣù kẹfà ọdún 2023 yìí ni ìyàwó ọkùnrin náà, ẹni tá a gbọ́ pé ó ṣì lọ́mọ kékeré sílé, fẹ́ lọ ra iná ẹ̀lẹ́ńtíríìkì sórí mítà wọn nílùú Òṣogbo. Nígbà tí ọlọ́kadà tó gbé Hamid Akíṣọ̀wọ́n dé agbègbè agúnbẹ̀lẹ̀wò ni mọ́tò Toyota Camry aláwọ̀ búlúù tó ní nọ́mbà Lagos KRD 930 HV kọlù wọ́n. Alukoro iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ọ̀ṣun Yẹmisí Ọ̀pálọ́lá ṣàlàyé pé bí mọ́tò náà tó ń bọ̀ látọ̀nà Òṣogbo ṣe dé oríta Ustim ní agúnbẹ̀lẹ̀wò ló sọ ìjánu rẹ̀ nù tó sì dojúkọ ọ̀kadà tó ń bọ̀ láti agbègbè Ọ̀kínní. Ọ̀pálọ́lá fi kún ọ̀rọ̀ rẹ̀ pé nígbà tó gbá ọlọ́kadà àti obìnrin tó gbé sẹ́yìn, àwọn tí wọ́n wà lágbègbè náà sáré gbé wọn lọ sọ́sibítù Uni Ọ̀ṣun Teaching Hospital nílùú Òṣogbo. Ṣùgbọ́n nígbà tí lọ́jọ́ sátidé ọjọ́ 1 oṣù keje fi máa mọ́, ariwo ẹkún sọ nínú ilé obìnrin náà nígbà tí wọ́n gbọ́ pé ìjàmbá ọkọ̀ ọ̀hún ti gbẹ̀mí ẹ̀. Ó ní wọ́n ti gbé òkú obìnrin náà sílé ìgbókùpamọ́sí ní Uni Ọ̀ṣun Teaching Hospital. Ìwádìí sì ti bẹ̀rẹ̀ lórí ìṣẹ̀lẹ̀ ọ̀hún. Florence Babaṣọlá ló ṣàkójọ ìròyìn yìí fún iléeṣẹ́ tẹlifíṣàn Aláròye online. Faith Adébọ́lá ló kà á sétí ìgbọ́ yín.